agbọ́n, tí géńdé tó ń sá. Òun ni alámù. Ń jẹ lẹ́bàá ògiri. Kí ni alámù? A. Ọmọlé. B. Ìjàpá. D. Aláǹgbá. E. Òbúkọ. Agbọ́n tí géńdé tó rí tó ń sá, òun ni alámù ní sàjẹ tàbí ní sájẹ ní ẹ̀bá ògiri. Gbogbo wa la mọ̀ agbọ́n. Agbọ́n wọ́n sábà máa ń kọ́lé sí ìta níbi ọ̀dẹ̀ lókè, wọ́n máa ń kọ́lé síbẹ̀. Agbọ́n yẹn àwọn èèyàn wọ́n sábà máa ń sá fún torí pé ó máa ń tàyàn. Agbọ́n tí àwọn èèyàn géńdé tí ó ń rí àwọn èèyàn tó ti bí irú mi báyìí, bí irú yín báyìí, tó ń rí tó ń sá, wọ́n wá ní alámù lòun wá ń sàjẹ tàbí ló ń sájẹ ní ẹ̀bá ògiri. Alámù yẹn, kí ni alámù? A. Ọmọlé. B. Ìjàpá. D. Aláǹgbá. E. Òbúkọ. Èwo ni alámù nínú gbogbo àwọn ìdáhùn yìí? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi ìdáhùn sí abala àríwísí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa tí a jọ ń gbé lárugẹ. Bí ẹ bá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà lè darapọ̀ mọ́ wa ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa ká jọ máa gbé lárugẹ. Kò ní bàjẹ́ o. Ẹ ṣeun, a dúpẹ́. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.